ogun ti wọlé. Àwọn méjì tó dẹ̀ ń kógun wọ ilẹ̀ Yorùbá, Olúwo àti Mufti Ìwó ni. Àwọn méjì yẹn, ṣé mọ̀ pé Mufti Ìwó ló announce láti ẹnu ẹ̀ tó sọ wípé ṣẹ̀ríà gbọ́dọ̀ wọ ilẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé Mufti Ìwó ni? Ǹjẹ́ mọ̀ pé Mufti Ìwó yẹn, ǹjẹ́ mọ̀ pé ẹnu àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnìkan là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́kì ní ìgbésẹ̀ yín. Ìjẹ́ ẹ ti kó protest lọ ọbẹ̀. Ìjẹ́ ẹ ti protest ní ìlú tí Mufti Ìwó wà pé ó fẹ́ dá ogun lẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé òun ló ń pè fún ṣẹ̀ríà lọ? Ó pè fún sìn. Àwọn tó jẹ́ bàbá wọn, wọ́n ti fún ní backup. Àwọn tó jẹ́ bàbá ẹ̀ bíi Sultan Sokoto, Kano àti àwọn ìlú mìíràn bẹ́yẹn, wọ́n ti sọ̀rọ̀ sókè. Ìjẹ́ gbọ́ nǹkan tí Sultan Sokoto sọ. Ó ní wọ́n kọ ìkorò ojú. Wọ́n ṣe báwọn náà ṣe bí mo ṣe lè sọ Yorùbá yẹn o, pé ojú wọn korò sí bí àwọn gọ́vnà àti àwọn ẹ́dàsì kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá fi ń sọ pé wọn ò gba ṣẹ̀ríà lọ láàyè, pé òfin Nàìjíríà ni, pé ó wà ní òfin Nàìjíríà. Ẹ jọ̀ọ́, ta ló gbé ṣẹ̀ríà wọ òfin Nàìjíríà? Ẹ bá wa béèrè. 1999 constitution tó ń lò, ta ló kọ? Fúlàní láwọn tó kó Haúsá lẹ́rú tí wọ́n wọnú ìjọba. Ta ló kọ 1999 constitution? Ta ló kọ? Fúlàní ló kọ. Ẹ̀yin Kristẹni, ẹ má mà sùn. Mufti Ìwó ń bú ramúramù. Ọmọ Yorùbá ò tiẹ̀ lọ wò pé ọ̀gbẹ́ni ilẹ̀ Yorùbá ló máa wá. Ẹ̀yin ọba aládé, ṣé kò ti yẹ kẹ́ ti sọ́mà ọba Olúwo? Káti ẹ̀gbà pé ó ti gbowó ẹ̀ láti 2023 ló ti gbowó, láti ìgbà tí ìyàwó ẹ̀kọ́ tó ti wà lọ́dọ̀ ẹ̀. Ṣé mọ̀ pé ọba Olúwo ti sọmọ ẹ̀ ní Odùduwà rí nígbà tó sì ń jọba, kó tó di pé wọ́n fọ̀nà hàn pé ìwọ náà orí àpèrè tó wà yìí, ṣé kò wù ẹ́ kó gun Lexus ni, kò wù ẹ́ kó gun àwọn mọ́tò ńláńlá ni, kò wù ẹ́ kó fowó ṣeré ni. Ó yá máa bọ̀, já ṣe báyìí. Jágbé òfin Usman Dan Fodio wọlé Yorùbá. Jágbé ṣẹ̀ríà wọ ilẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé àwọn méjì yẹn ní bẹ ní ilẹ̀ Yorùbá tó ń bú ramúramù fún wa? Àwọn yòókù kọ̀ ń pẹ̀pẹ̀ sọ̀rọ̀ ni. Àwọn méjì yẹn ló ń gbá front. Mufti Ìwó ló kọ́kọ́ announce ṣẹ̀ríà. Ló dìídì sọ pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ sẹ́ ẹ̀, àwọn máa make sure kó wáyé. Òun náà ló ń kọ́ńtàtì Sokoto, ló ń kọ́ńtàtì Sàfàrà, ló ń kọ́ńtàtì gbogbo àwọn nílẹ̀ north pé kó wá fún wọn ní support. Mufti Ìwó ló pè fún wọn. Mufti Ìwó ló pè fún wọn in connection with ọba Olúwo. Àwọn méjì ẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, afẹ́kẹ́ dìde kẹ́ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Afẹ́kẹ́ dìde kẹ́ pa Mufti Ìwó, ẹ pa lẹ́nu mọ́ àtọba Olúwo. Kó fi ilẹ̀ Yorùbá, kó fi ilẹ̀ sí peace tá a wà. Torí àwọn méjì yẹn náà ló ń da ilẹ̀ Yorùbá láàmú. Àwọn méjì yẹn náà ló ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ibẹ̀ ni kíní yẹn ti ń rúgbó jáde. Ẹ̀yin ọba aládé, ẹ̀yin governors yìí wa, ṣé àkókò tí ì tó báyìí kẹ́ pa Mufti Ìwó lẹ́nu mọ́? Ṣé àkókò tí ì tó? Gbogbo ọmọ Yorùbá, ṣé àkókò tí ì tó kí gbogbo wa dìde báyìí láti silent àwọn people? Kì í ṣe ká pa wọ́n ni mò ń sọ yìí o, bẹ́ẹ̀ láti shut up wọn, láti pa wọ́n lẹ́nu mọ́. Torí ìjà tá à ń jà ń sìn, ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ àdébẹ̀, ibi tí kìíní ti ń rúgbó wá àdébẹ̀. A kàn ń jà níta ni, àfẹ́ ṣẹ̀ríà, bẹ̀t àwọn kan ń bẹ ní ilẹ̀ Yorùbá yẹn láwọn tá a dárúkọ àtàwọn míì bẹ́ẹ̀. Àwọn tá a rí nìyẹn tó ń gbé sójú tí wọn ò dẹ̀ gbé pamọ́. Ọba Olúwo ò gbé pamọ́, Mufti Ìwó ò gbé pamọ́, ó gbé jáde ni. Ẹ̀yin ọmọ Yorùbá, now ǹjẹ́ ẹ rántí nígbà tó pa Deborah, ǹjẹ́ mọ̀ pé òfin ṣẹ̀ríà ni wọ́n fi pa?
màá fún yín láwọn fídíò kan láwa tá a jẹ́ Kristẹni àtàwa tá a jẹ́ Mùsùlùmí ọmọ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé tó bá tásìkò àwọn gáìsì wọ́n máa dẹ wá síra wa. Ẹ̀yin náà máa rán sí bàbá yín láti lọ pa. Ẹ̀yin òun náà máa rán sí ìyá yín láti lọ pa. Nígbà tí ṣẹ̀ríà bá ti gba ilẹ̀ Yorùbá tán tí wọ́n ti gain ground yẹn tí wọ́n ti gba ilẹ̀ yẹn. Torí pé tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mufti wò ó máa fún ara ẹ̀ ń sọ pé Mùsùlùmí ilẹ̀ Yorùbá pé kò dàbí ti eléyìí tó wọ ilẹ̀ Haúsá. Pé Mùsùlùmí Yorùbá o pé kì í yẹ ó ṣe Mùsùlùmí. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ṣé ẹ mọ̀ pé tí ṣẹ̀ríà bá wọlé àwọn gáìsì máa wá gbé tírélà kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ náà fi máa ru gbogbo àwọn àlùmọ́ǹjìrì wọnú ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n máa kọ́lé fún wọn tí wọ́n á make sure pé wọ́n pọ̀ dáadáa torí tẹ́ bá fẹ́ gbọ́wọ́ torí ẹ lè sọ pé ẹ fẹ́ jagun ẹ lè sọ pé ẹ fẹ́ jà. Ṣé ẹ mọ̀ pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn àlùmọ́ǹjìrì tó kó wà yìí àwọn ò lọ́rùn wọn ò ronú pé wọ́n fẹ́ kọ́lé wọn ò ronú pé wọ́n fẹ́ lọ school. Àwa là ń ronú pé a fẹ́ fẹ́ yàwó a fẹ́ lọ́mọ a fẹ́ kọ́lé a fẹ́ ra mọ́tò a fẹ́ ṣe gbá àwa là ń ṣe. Bẹ̀tẹ̀ àwọn eléyìí wọ́n lè kú sínsìnsìn wọn ò kí ẹ̀. Àwọn tó máa kó wá sí ilẹ̀ Yorùbá nìyẹn. Now gbogbo wa náà la rántí sẹ́ẹ̀ bí wọ́n ṣe pa Deborah. Lẹ́yìn tó pa Deborah ǹjẹ́ mọ̀ pé arákùnrin kan dìde nígbà tí gbogbo ọmọ Yorùbá dìde ẹ pa Deborah ẹ ṣe gbá ẹ pa Kristẹni ẹ ṣe gbá kì í ṣe pé wọ́n ṣe ń pa Kristẹni náà kì í ṣe pé wọ́n ṣe ń jó ṣọ́ọ̀ṣì. Àwa Yorùbá kọ̀ máì bísínẹ́sì wa lọ́dọ̀ tí wa ń bí ni. Ṣùgbọ́n bísínẹ́sì wa tá a máì báyìí wọ́n ti wá gbé wa ká wa mọ́lé. Ǹjẹ́ mọ̀ pé ìkan lára àwọn Fúlàní jáde tó sọ pé bọ́ ṣe pa Deborah yẹn gangan ló ṣe yẹ kó pa á. Ṣẹ̀ríà lọ ni o. Ẹ̀yin Kristẹni ẹ̀yin Mùsùlùmí tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá bíi tèmi ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ǹjẹ́ mọ̀ pé gbogbo wa yẹ kájọ dìde báyìí kájọ pohùn pọ̀. Kì í ṣàwa Yorùbá nation nìkan ló yẹ kó máa pariwo. Ó yẹ kí gbogbo àìjọ pariwo ni. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Now ṣé mọ̀ pé ẹ jẹ́ fi ìkọ̀kọ̀ wọ̀nyí. Tu ya zagi manzo Allah Sakkwato. Ní ìgbà yẹn lọ́run nígbà tó pa Deborah ṣé mọ̀ pé wọ́n nítorí pé ó bú Ọlọ́run wọn òun ni wọ́n ṣe pa. Wọ́n ní ó bú Ọlọ́run wọn ni wọ́n ṣe pa. Wọ́n jù ẹni tó sùn ló wà lókè yìí. Ẹni tó sùn níná ló wà lókè yìí. Jọ̀ọ́ ṣé o máa wá lajú ẹ lẹ̀ báyìí kọ́mọ ìyá ẹ ní skul àwọn Fúlàní gbogbo tó máa dá sílẹ̀ nígbà tí ṣẹ̀ríà bá wọlé tá a bá jọ lajú wàhálẹ̀ tí ṣẹ̀ríà wọlé yẹn. Àbúrò ẹ̀ ká wá sọ̀rọ̀ á ní ẹ kò ní dá fálà àbókọ̀ sọ̀rọ̀ òdì sáálà. Àwọn àlùmọ́ǹjìrì tó kó wá láti Sókótó tó wá skul ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ́lọ́kù pa wọ́n á pàdánù. Ìwà wa sọ pé o fẹ́ dìde o fẹ́ sọ̀rọ̀ ogun á bẹ̀rẹ̀ wọ́n á jólé jónà ju everything ẹ̀ sẹ́ńpẹ́ fún wọn. Ṣé bàbá àwọn gáìsì wọn bẹ̀rù ikú ẹ̀yin nìkan lẹ lè bẹ̀rù ikú. Ṣé mọ̀ pé wọ́n ti gba ilẹ̀ lọ́wọ́ wa nìyẹn tàbá lè jọlá because àwa Yorùbá nation la ṣe ń pariwo ń sìn. Ẹ̀yin Kristẹni ẹ̀yin pásítọ̀ wa ẹ sì dákẹ́. Ẹ̀yin ìmáàmù tẹ́ jẹ́ ọmọ Yorùbá bíbí ilẹ̀ Yorùbá ẹ̀yin náà sì dákẹ́ ẹ sọ̀rọ̀. Afẹ́kẹ́ ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀ ni o. Òun ni nǹkan tí mo bá wá lè ní. Afẹ́kẹ́ ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀ kó tó di pé wọ́n gbé kinní ìwà ká wa mọ́ o. Sókótó ti di ẹsẹ̀ sùtá Sókótó dìde ń sìn ó ń sọ tiẹ̀. Àwọn kan ṣe ìpàdé náà lánàá tó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa make sure pé kinní ó wá sí ìmúṣẹ. Ẹ̀ẹ́dì bọ́ ṣe pa Deborah. Now ẹgbọ́n lẹ́yìn ìgbà tó pa Deborah ó ṣe kó jẹ́ pé gbogbo adọ́ láti rí ẹgbọ́n nǹkan tí ìkan lára àwọn olórí wọn sọ ní Kánò òun rèé. Tu ya zagi manzo Allah Sakkwato ya yi rubutu ga Facebook ya faɗi maganganun da ba su da daɗin faɗi game da annabin rahama kuma cikin Sakkwato nice a maka ya yi kure. Ai ba Sakkwato ake irin wannan shigataka. Mu kashewa mu kai. Mu akan manzon Allah akan mu kashe. Don haka ba Kano bace Kano ƴan kasuwa ne. Shi yasa kaga an ce ma manzon Allah dan luwadi an tsaya ana jayayya. An ce ma manzon Allah kwarto an tsaya ana mu na kashewa mu kai. Wallahi kwadda ma manzon Allah mu akan mu da shi mu kashe.
Allah ya gafarta mu wani yaro na ẹ̀yin èèyàn mi nǹkan tó ń sọ ni pé bí wọ́n ṣe pa Deborah yẹn òun ló dára wọ́n ń kọ English ẹ̀ sísàlẹ̀ pé bí wọ́n ṣe pa yẹn ló ṣe dáa torí pé ó bú Ọlọ́run wọn òfin ṣẹ̀ríà ò dẹ̀ fàyè gbà á láti pé kó bú Ọlọ́run ẹni bá bú Ọlọ́run pé pa ni lẹ́yìn yẹn nígbà tí wọ́n tó arrest àwọn tó pa Deborah ǹjẹ́ mọ̀ pé àwọn Fúlàní tó jáde tí wọ́n rú jáde gidi gan ni o tí wọ́n jáde láti protest pé àwọn gáìsì tó mú yẹn o kí wọ́n fi wọ́n sílẹ̀ àwọn gáìsì tó mú yẹn o kó fi wọ́n lẹ̀ nan da muke gani lókàn jama'a ne suka yi ẹ̀yin cincirindo èèyàn wá sí ẹlẹ́ mọ̀ kó ti bakin ṣẹlẹ̀ sẹ́yìn yìí kofar shiga nǹkan gidan tó fẹ́ sarkin musulmi ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá rèé inda o suke gabatar da kabbarori suke gabatar da wasu abubuwa na nuna rashin amincewa su da goyon bayan su akan maganar da majalisar mai alfarma sarkin musulmi ta fitar na cewa su waɗanda suka yi wannan aikin na zartar da hukunci ga wadda ta yi batanci ga annabi Muhammadu Rasulullahi sallallahu alaihi wasallam inda suka yi ganin cewa kama to yunƙuri ẹ̀yin èèyàn mi nítorí àkókò mi ìfẹ́ pẹ́ rárá ohun tó ń ṣe bẹ́ẹ̀ ni pé ńgbà tó ń pa Deborah wọ́n arrest àwọn tí eléyìí tó gbé ìṣáná lọ́wọ́ ìyá àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ wọ́n kó wọn àwọn Fúlàní ẹgbẹ́ wọn jáde pẹ̀lú olórí wọn tó sọ̀rọ̀ yẹn ó kó àwọn oníkàwọn èèyàn jáde wọ́n protest ẹ̀yin èèyàn mi wọ́n máa fà wọn gáìsì yẹn lẹ̀ kò mà sí ìdájọ́ òdodo lórí èdè yẹn eléyìí ní ilẹ̀ Haúsá nìyẹn nǹkan tí wọ́n náà fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá ni mò ń try láti máa jẹ́ kẹ́ ẹ mọ̀ àǹfààní ẹ̀yin tí ẹ ń gbọ́ ṣùgbọ́n tẹ́ ẹ ń wò pé báyìí eré ni tẹ́ fi ń ṣeré fẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run láti dìde láti máa sọ̀rọ̀ kíkọ́ ṣe kẹ́kọ̀ọ́ preach nìkan lórí ayélujára ẹ sọ̀rọ̀ nípa ẹ̀pẹ́ ìfẹ́ Kristẹni ò ní kóòtù náà alábàáláyé ò ní kóòtù àní kóòtù aṣọdún Ṣàngó ní Sókótó wọn ò lè fàyè gbà kí wọ́n kó ọdún Ògún jáde ní Sókótó ní Kánò wọn ò ní fàyè gbà àwùsùbìlà iná máa sọ ní Ìlọrin ń bẹ̀ yẹn lásán pé wọ́n kọ̀ lọ odò wọ́n lọ ṣèpèsè sódò ṣèbí ẹgbọ́ngbà tó kúta gidi ló máa da nǹkan sódò pẹ̀ní bá débẹ̀ tó bá mú á kú ìyá Ọlọ́ṣun ní Ìlọrin ń bẹ̀ yẹn tó jáde tó ń ṣe kinní ẹ̀ wọ́n gbà nǹkan mọ́ lórí wọ́n mọ̀ lẹ́sí ẹ̀ ká tó wá sọ pé ní Sókótó níbi tí ṣẹ̀ríà wà náà ti fẹ́ fàyè gba kóòtù náà ti fẹ́ fàyè gba Ṣàngó fàyè gba Ògún ṣọ́ọ̀ṣì gan tó jẹ́ tọlọ́run wọ́n ń jó níná wọ́n ń pa Kìrìsìtẹ́nì ẹ̀yin èèyàn mi ṣé nǹkan tá a máa wá lajú ẹ̀yin Kìrìsìtẹ́nì ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn tẹ́ jẹ́ ọmọ bàbá ọmọ ìyá mi nínú ẹ̀sìn ṣé bá a ṣe máa lajú wálẹ̀ rí tán fi máa fi ẹ̀sìn yẹn kọjú ìjà sí ara wa mùsùlùmí alùmọ́jìrì akósí yín nú àwọn àbíkọ́kọ́ àwọn ọmọ yín ní skul bó ṣe máa pa yín tí wọ́n bá torí pé ẹ̀sìn tó wà lọ́wọ́ tí kò dàbí tiwọn torí ẹ̀yin tí yín sìn ẹ bá rọmọ ìyá yín ẹ fẹ́ bí ọmọ ìyá yín bí Kìrìsìtẹ́nì bá jẹun kò ẹ jẹ bí iléyá wá ẹ lọ kí wọn bí December dé ẹ lọ ṣe ṣùgbọ́n àwọn gáìsì wọ́n ń kọ December wọ́n ń kọ oúnjẹ wọ́n ń kọ gbogbo ẹ̀ kódà kàlẹ́ndà gan tá à ń lò January February wọ́n kọ́ so mo ń fi eléyìí pàkíyèsí yín sí ni o ká lè jọ mọ̀ ọ́n bá ṣe máa jọ dìde lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí nítorí pé tí ṣẹ̀ríà yìí bá délẹ̀ wọ́n á jó ṣọ́ọ̀ṣì o àìmọye ìdí òrìṣà tó máa lọ ọbẹ̀ lọ fọ́mọ́ lọ dáná sun ẹ̀rìmẹ́lẹ́ tó ṣẹlẹ̀ nílé Ifẹ̀ o so ẹ̀yin èèyàn wa mo pàkíyèsí yín sí ni o lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ báyìí lẹ́kìtì bàbá Èkìtì jáde ó ń pariwo wọ́n ń pariwo gidi gan so kì í ṣàwa nìkan ló yẹ ká pariwo lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o gbogbo wa ló jọ kan o tí kinní bá délẹ̀ tán apá ò ní ká o Yorùbá dẹ̀rẹ̀ à ń fẹ́ tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ o à nífẹ̀ẹ́ pé kájọ máa jà ká máa pààyàn ká máa ṣe à nífẹ̀ẹ́ o so ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa ẹ já dìde o àkíyèsí pàtàkì ni mo wá pe gbogbo wa sí ẹ̀yin ọba aládé ó yẹ kẹ́ ẹ ti dọ́dọ̀ Olúwo o ó yẹ kẹ́ ẹ ti dọ́dọ̀ Olúwo o
kò yẹ kẹ́kọ̀ọ́ máa wò ó bẹ́ẹ̀ ṣe ń wò níran tẹ́kọ̀ọ́ ń tó yẹ pé òkú ọ̀rọ̀ nìkan lẹ̀ ń jù tẹ́ ẹ̀ débẹ̀ tẹ́ ẹ̀ pé Olúwo sí mítìn pé ilẹ̀ Yorùbá tó ń pe àwọn nǹkan ibi sí tí ibi yẹn bá dé àkàn òun náà àkàn ẹbí ẹ ṣùgbọ́n òun ò kọ̀ kí ẹ̀ ń tiẹ̀ níṣẹ́ pé gaimá ni láti bẹ̀rẹ̀ gaimá ni wọ́n ní gbogbo ìgbà tó wà nílùú òyìnbó àwọn ìyá àgbàlagbà ló ń gbé mọ́ra gaimá ni òun dẹ̀ wá iṣẹ́ owó ẹ̀ ló wá ṣe ń tiẹ̀ so ó yẹ kẹ́ ẹ ti débẹ̀ kò yẹ kẹ́kọ̀ọ́ wo níran o ó yẹ kẹ́ ẹ ti dọ́dọ̀ ọba Olúwo o gbogbo ọmọ Yorùbá ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì ó yẹ kẹ́ ẹ ti dọ́dọ̀ ọba Olúwo lè jáde sí kó bẹ̀rẹ̀ sí ní kọrin Olúwa o ṣé o Jésù Kristi o ṣé ó fi ń gbé everybody mọ́ra ṣùgbọ́n ó máa wọ kò lè dé kóòtù kó fi kọ́là sí kó sọ pé pásítọ̀ lòun ìmáàmù ni ṣéèwù ni wọ́n ń ṣe fún láàfin ẹ̀ kì í ṣe kábíyèsí mọ́ ṣéèwù ni so ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá bàbá mi Àwùjalẹ̀ ẹ̀yin ọba ńláńlá ilẹ̀ Yorùbá ẹ pe àkíyèsí ọba Olúwo o ibẹ̀ ni gbogbo kinní burúkú wọ̀nyí ti ń wá o ilẹ̀ Yorùbá láìsí ṣẹ̀ríà everybody ṣe tiẹ̀ o àwọn kìrìsìtẹ́nì wọ́n ń ṣe tiwọn àwọn mùsùlùmí wọ́n ń kéwú kìrìsìtẹ́nì ò lọ jó ṣọ́ọ̀ṣì kò lọ jó mọ́ọ̀sì ẹ̀yin àwọn tó jọ ọmọ ìyá wa ní mọ́ọ̀sì wọn ò lọ jó ṣọ́ọ̀ṣì o everybody ṣe tiẹ̀ ní ilẹ̀ Yorùbá ni everybody ṣe tiẹ̀ ní ilẹ̀ Yorùbá ni so ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àsìkò tó láti dìde o ó ń bọ̀ àwọ̀lá dẹ́ẹ̀dẹ́ o àwọn tó ń dáná kinní yẹn wọ́n sì wà o Mufti Ìwó àtọba Olúwo àtàwọn míì bẹ́ẹ̀ tí wọ́n ń dáná yẹn nílẹ̀ Yorùbá gbogbo wọn lámọ́ o kò wá yẹ ká wò wọ́n bẹ́ẹ̀ yẹn níran o kò yẹ ká kọ̀ máa wò wọ́n níran bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ ti pè wọ́n sí ìpàdé kí wọ́n lè jáwọ́ kọ́ba Olúwo lè jáwọ́ gbogbo nonsense tó ń jù sí ilẹ̀ Yorùbá kí Mufti Ìwó lè pa ẹnu ẹ̀ mọ́ kó lè mọ̀ pé ilẹ̀ Yorùbá lòun wà ilẹ̀ Ìwó Yorùbá ni ẹ gbọ́ nǹkan ẹ bá mi gbọ́ nǹkan tí Mufti Ìwó sọ ẹ̀yin ọba aládé ẹ lè mọ̀ pé ó tọ́ lóòótọ́ ó yẹ lóòótọ́ kẹ́yìn ọba ó dá sí nǹkan tó wà nílẹ̀ ẹ jẹ́ n play fídíò Mufti Ìwó kan fún yín kẹ́kọ̀ọ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ẹ jẹ́ nǹkan play ẹ̀ fún yín kẹ́ gbọ́ ẹ̀yin ọba wa ẹ̀yin ọba aládé wa kẹ́kọ̀ọ́ gbọ́ nǹkan tó sọ jáde lẹ́nu. kìí ṣe pé tó gbà wà Nàìjíríà lára fi ń ní Yorùbá èyí tí mo wí ẹ mú lọ bàbá ń ya lọ ẹ̀ lè pa wá o àjọ ya lọ náà ni tàbá fẹ́ pín Yorùbá country tuntun a fi pín bá a bá ṣe pọ̀ tó ní kẹ́ ẹ mọ̀ yẹn o kẹ́ ẹ mọ̀ ìrọ̀bẹ́yà ìwọ ọmọ minority ẹlẹ́bọ lọ́wọ́ àjọ gàlẹ́ àlórí àní gbà o ibi Christian bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó lọ́jọ́ gọ́vnà ọbẹ̀ ibi àwọn náà bá ti rọ́wọ́ mú àwọn aláàjẹ gọ́vnà ọbẹ̀ o tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ àpín bọ́bá sì la ìjà lọ àjà bàbá fẹ́ jà àjà ìjà tí ń bá gbogbo àgbáyé ní ìjà kìí ṣe pé tó gbà. ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá mo kọ̀ àkíyèsí yín sí ọ̀rọ̀ yìí ni o ẹni gọgọgọ tó wà ní ìdí ìdààmú àti làásìgbò ilẹ̀ Yorùbá gangan rèé o ẹni gangan tó rúná tó ń pe ọba tó ń pe Kánò tó ń pe Sókótó tó ń pe emir káàkiri tí ò bá sí pé Gásà àti kinní báyìí wọ́n wà nínú làásìgbò ìbá ti pè wọ́n náà pé kó wá ràn wọ́n lọ́wọ́ òun lẹ̀ ń wò yìí o ó gbọ́ fìrìfìrì Yorùbá nation ó ní tó bá máa ṣe léè tó máa wáyé ó ní torí pé wọ́n ti pọ̀ káàkiri pé ibi tó bá dẹ̀ ti pọ̀ jù ibẹ̀ ni àwọn ló máa jẹ gọ́vnà àwọn ló máa ṣe kílẹ̀ gbà kó máa ṣẹlẹ̀ bẹ́yẹn ogun ni wọ́n á kógun jáde wọ́n á kó gbẹ̀ jáde àwọn Fúlàní ẹgbẹ́ wọn láti Kánò wọ́n á ya wọlé láti gba ilẹ̀ lọ́wọ́ wa òun la fi ń sọ pé ogun ń bọ̀ nílẹ̀ Yorùbá kó ní kálukú lọ múra náà kò wá tí ì tó stage yẹn sìn ẹ wo ogun tó tún gbé kalẹ̀ ogun ṣẹ̀ríà tí wọ́n gbé lẹ̀ tá à ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fẹ́ kọ́ máa pa àwọn ọmọ wa bọ́ ṣe pa Deborah tá a fẹ́ kọ́ máa pa àwọn ẹ̀gbọ́n wa pa àwọn àbúrò wa bọ́ ṣe gé apá bọ̀bọ́ kọ́tọ́ gé ẹsẹ̀ gé apá ẹ̀ wọ́n ní ṣẹ̀ríà ni tá à ń jà lọ́wọ́lọ́wọ́ ó ní tó bá dẹ̀ jogun ni àwọn rẹ́dì àwọn máa jagun ó ní wọ́n ń jà káàkiri ní Gaza ó ní wọ́n ń jà dé Palestine ó fẹ́ bá wa ọmọ kóòtù òjíire tó jẹ́ pé jẹ́jẹ́ wa la wà nínú ìrẹ́pọ̀ nínú peace tí ẹlẹ́sìn ṣẹ̀sìn tí ò sẹ́nibọ́dì wa tá a ta sí anybody tó ní kálukú ń ṣe tiẹ̀ ìjọ Ọlọ́run pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ mọ́ọ̀sì pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ àwọn gáìsì àwọn Fúlàní tí wọ́n jiyàn gbénú gbó
àwọn Boko Haram wọn rí nǹkan kan ṣe sí o idiot olórí mo sọ pé mi ìbò anybody olórí aláàgbé wa yìí o kò jáde kó sọ pé kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin mùsùlùmí máa kan ló sọ̀rọ̀ yẹn pé ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ yìí pé mùsùlùmí ló pààyàn jù mo ìbá wá fídíò yẹn tí mo máa play ẹ̀ ó láwa mùsùlùmí la pààyàn jù ẹnìkan wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ló dé pé àwa náà la pọ̀ nínú báńdíìtì àbí ṣé kìrìsìtẹ́nì làwọn tó wà nùgbó ṣèbẹ́ máa rí tẹ̀síbáwù lára wọn àwọn tó ń pera wọn ní Boko Haram àwọn wo ni ta ló ń sponsor wọn ṣèbí Nàìjíríà náà ti ń sponsor wọn ẹ̀yin ènìyàn mi ẹ̀yin ọmọ kóòtù òjire kí ilẹ̀ Yorùbá má bàjẹ́ o lèmi àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n ni mo torí ẹ̀ jáde sún mo torí ẹ̀ ń jà lójoojúmọ́ o kí ilẹ̀ Yorùbá má di ìtàn bí àwọn Haúsá ṣe ń fi tiwọn pa ìtàn o lèmi àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n mo ṣe ń pariwo sí gbogbo wa o àti kìrìsìtẹ́nì àtẹ̀yin ọba àtẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá wípé ẹ má jà wo ọ̀rọ̀ yìí níran o ṣẹ̀ríà ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ kóòtù òjire èyí tá a ṣe ń bá fà á àti àwọn ara wọn tó ṣì ń gbé wa nínú igbó tí wọ́n jẹ́ ká gbé ó lóko àti ìrìbí báyẹn yí o wọ́n tún fẹ́ gbé ṣẹ̀ríà lé wa lórí ṣẹ̀rí pé wọ́n fẹ́ finish ilẹ̀ Yorùbá nìyẹn wọn ò fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kan kó jẹ́ tẹ́ anybody ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ máa dìde. ẹ̀yin lọ́ba lọ́wọ́ ẹ má máa wọ sọ ilẹ̀ kó tú ojúre di àlùmọ́ọ́nì rírè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló ń bẹ lókè òkúta ọ̀lẹ̀ wálé o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ìjẹ́ ẹ̀mọ yẹn ẹ̀yin lọ́ba lọ́ba wọ ìjẹ́ ẹ̀mọ yẹn àwọn kan bára wọn fà lọ́wọ́lọ́wọ́ báyìí ní Amẹ́ríkà tí Donald Trump tó ń deport wọn bí eré báyìí èèyàn kan inú plane ló kú sí pé òun padà sínú ìṣẹ́ àti òṣì ó kú sínú plane ṣe é ti gbọ́ yẹn ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá máa dọwọ́ yín ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá máa dọwọ́ yín ẹ má fi lé ọba Olúwo tó ti gbowó ṣe bẹ́ẹ̀ rí mọ́tò tó ń rà fọba Olúwo láìpẹ́ yìí ara àwọn iṣẹ́ tí wọ́n torí ẹ̀ rà fún olè ń wò yìí àbí ṣé dókítà lọ́ba Olúwo ni ṣé ọba Olúwo ní ṣọ́ọ̀bù tó ti ń ṣiṣẹ́ ni ṣé pásítọ̀ lé ọba Olúwo ni kágbà bá wọn fún lówó ọrẹ ìmáàmù tó ń pè ń gan ṣèbí ọjọ́ Friday ló kọ̀ máa débẹ̀ tá gbé máìkì tá máa sọ̀rọ̀ iṣẹ́ tí ọba Ìwó ń ṣe òun lẹ̀ ń rí nílẹ̀ Yorùbá o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́ ẹ má dákẹ́ ọba Ọọ̀ni of Ifẹ̀ ẹ má má dákẹ́ sọ̀rọ̀ yìí ilẹ̀ Yorùbá máa ń lọ rèé ẹ má má olórí ọba ilẹ̀ Yorùbá má má dákẹ́ ọba ìlú Ọ̀yọ́ má má dákẹ́ Àwùjalẹ̀ ẹ má má dákẹ́ èmi ọmọ yín máa ń pè yín ẹ má má dákẹ́ ẹ má má wò wá níran èyí tó bá ti lè mú tán gba ṣẹ̀ríà láàyè àwọn àlùmọ́jìrì gbogbo wọn máa fi tírélà náà máa fi rù wọ́n wọlé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jó ṣọ́ọ̀ṣì eku wà ní kébí eku mọ́ ẹni tó ń lọ tó gbá ṣígbà yálẹ̀ wọ́n ní ṣẹ̀ríà gbé wọ́n lè ní kó gé ọmú yẹn dànù èyí tó lọ tó wọ ṣòkòtò wọ́n lè ní ẹgbọ́ ìkan lára wọn tó ní ètò òṣè dìtẹ́tì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kéèyàn gu ọ̀kadà kí ìyàwó níyàwó wà ńbẹ̀ kí ó dẹ̀ lẹ̀ mọ́ ọlọ́kadà kọjọ́ máa rojọ́ lọ pé no òfin ṣẹ̀ríà àwọn ò ní fàyè gbà yẹn ṣe bí ẹ gbọ́ kéèyàn gọ̀kadà obìnrin olóbìnrin pé àtọlọ́kadà tọ́jọ́ ń lọ kì í tí ìṣẹ́ni tó tún jòkó sí lẹ́yìn o ó ní wọ́n á jọ wá máa sọ̀rọ̀ lọ ó ní wọn ò ní fàyè gbà yẹn ibẹ̀ náà lẹ ti gbọ́ arákùnrin kan tó ní ìlú Ìṣẹ́yìn pé ìmáàmù ni bàbá ọba àbí ṣebí ẹ ti ń rí ṣẹ̀ríà ò tí ì bẹ̀rẹ̀ o ṣẹ̀ríà ò tí ì dé rárá o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjire ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin pásítọ̀ ẹ̀yin bíṣọ̀bù ẹ̀yin ìmáàmù ọmọ Yorùbá ṣẹ̀ríà ò tí ì bẹ̀rẹ̀ rárá tí lè tẹríba kò lè tẹríba fún ẹni ọba kankan pé tó bá dẹ̀ finú bí wọn á jagun pé ọwọ́ wọn ò dẹ̀ ní ká wọn torí àwọn ló pọ̀ jù mùsùlùmí ló pọ̀ jù ṣùgbọ́n wọn ò wá mọ̀ pé àwọn ọmọ ìyá wa ń bẹnu mùsùlùmí yẹn tí ọpọlọ wọn pé wọn mọ̀ ṣùgbọ́n wọ́n believe pé wọ́n ti kọ́ wọn pé ibi tí mùsùlùmí bá ti ń jagun gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ jagun wọn á bá kìrìsìtẹ́nì jà wọ́n ti rí kìrìsìtẹ́nì bíi pé kì í ṣara wọn wọ́n ti rẹ́lẹ́sìn àbáláyé bíi pé kì í ṣara wọn àwọn nìkan ló dá wà nílé ayé wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì wà ńbẹ̀ ṣẹ̀ríà ò tí ì dé o tẹ́ fi rí gbogbo nọ́nsẹ̀nsì wọ̀nyẹn o ṣẹ̀ríà ò tí ì dé tó fi ju òkò lu ọba Ghandi o ìmáàmù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ tí wọ́n dáwọ́ jọ
tó nítorí pé ó fi ilẹ̀ mùsùlùmí ó fún ẹlẹ́bọ pé kó máa kọ́ nǹkan síbẹ̀ èyí tó fẹ́ kọ́ síbẹ̀ fún benefit ìlú ni o. ọba ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n dẹ̀ ju òkòlù the same mufti Ìwó yìí ló jáde tó sọ pé ọba pé èyí tó ṣe yẹn náà kọjá yìí ẹ̀ ẹni ọba kọba tó bá ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó ń bá ṣe irú ẹ̀ sí kò yẹ kó bínú. same bàbá bọ̀bọ̀ yìí ni o same bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ tó wà níwájú screen yìí ni o tó ní bó ṣe ju òkòlù ọba Ghandi pé bó ṣe yẹ kó rí nìyẹn pé òun náà kọjá yìí ẹ̀ pé báwo ló ṣe máa mú ilẹ̀ mùsùlùmí fẹ́lẹ́bọ ìtọ́dẹ̀ fẹ́ ṣe lórí ilẹ̀ yẹn fún benefit ìlú yẹn ni. ṣẹ̀ríà ò tí ì dé o ṣẹ̀ríà ò tí ì bá tí ṣẹ̀ríà bá ti ẹ̀ dé wọ́n máa ṣẹ̀ríà gbé ọba gbọ́ á bú ọba nídìí òfin àwọn tí wọ́n lè mú òkò láwọn tó lè mú òkò ju òkò lu orí adé orí àpèrè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò lè parẹ́ nínú ìtàn ọ̀rọ̀ yẹn ò lè parẹ́ nínú ìtàn pé mùsùlùmí ju òkò lu ọba odidi ọba tẹ́pẹ́ ọba òun ló gbà wọ́n tó kọ́ mọ́ṣáláṣí tó ní kó máa gbàdúrà fúlùú ń bẹ̀ àwọn àlejò tó wá ju òkò lu ọmọ onílé nítorí pé wọ́n ti ń sọ Yorùbá lẹ́nu nítorí pé wọ́n ti dàgbà sínú wa wọ́n ti pẹ́ nínú wa ewé wọn ti fẹ́ dàpọ̀ mọ́ṣẹ́ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọn ò lè dọ́ṣẹ́ bó ti wù kéwé wọn dàpọ̀ mọ́ṣẹ́ kò lè dọ́ṣẹ́ odidi wọ́n máa fi wẹ̀ dànù ní ọṣẹ́ sì tún máa dá dúró. ẹ̀yin ènìyàn mi ṣẹ̀ríà ò tí ì dé o wọ́n gbé ọba kan ní Ọ̀ṣun state wọ́n lù lálùbami wọ́n ní wọ́n yaṣọ mọ́ ìyàwó ẹ̀ lára wọ́n lu ọba yẹn wọ́n lọ hospital ló gbà ṣẹ̀ríà ò tí ì dé o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má wò pé torí pé ó jẹ́ Ọ̀ṣun ẹ má wò pé torí pé ó jẹ́ Àkúrẹ́ kẹ́ ẹ dákẹ́ nígbà tí àwọn bàbá wa wà ogun tí wọ́n fi dá Usman Dan Fodio dúró tó bá jẹ́ pé wọ́n ṣe ní ìṣe pé èmi nìkan mo fẹ́ dákojú ẹ̀ ṣé àwọn ọmọ ogun Ìbàdàn lè parí ẹ̀ tí wọ́n lè jagun yẹn ṣé wọ́n mú àwọn ọmọ ogun káàkiri láti fi jagun yẹn ni wọ́n fọwọ́sowọ́pọ̀ ja ogun tó fi stop Usman Dan Fodio ni ìyẹn ni mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́ rántí lẹ́ni àti ẹ̀yin ọ̀dọ́ wa tá à ń retí ọjọ́ ọ̀la àwọn bàbá wa ti dàgbà o bẹ̀tà wa tá a ṣì yọ̀ǹg tá à ń retí ọjọ́ ọ̀la ńkọ́ ṣé kò yẹ ká lọ síta àwọn ará bí ṣé kò yẹ ká lọ kí wọn wò ká tiẹ̀ bẹ̀ wọ́n wò pé ẹ̀yin gáìsì yìí ẹ dẹ́ òkè ẹ dúró síbi báyìí ẹ má tiẹ̀ tún pariwo mọ́ ṣé kò yẹ ká lọ fi ẹ̀rúnú wa hàn sí mufti Ìwó yìí ṣé kò yẹ kí a fi ẹ̀rúnú wa hàn sí mufti Ìwó yìí ká kàn lára láti lè jẹ́ kó dákẹ́ láti máa pè fún ogun nílẹ̀ Yorùbá àwa Yorùbá nation náà ó pè fógun ṣùgbọ́n ṣe mọ̀ pé ìjọba dákẹ́ báyìí wọn ò rí ẹni tó ń pe ogun sílẹ̀ Yorùbá ṣe mọ̀ pé wọ́n dákẹ́ wọn ò sọ̀rọ̀ ọba Olúwo ń jayé ó ń ṣoríṣiríṣi lọ ni gọ́vnà Adélékè Adébẹ̀ àbọ̀ lọ́wọ́ ilé ìbárí àbọ̀ lọ́wọ́ wọ́n ń yẹ sí wọ́n ó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ṣùgbọ́n àwa tá a ní nǹkan wáyé torí àwọn tó ń bọ̀ lọ́wọ́ yẹn ọdún mẹ́rin náà máa lò tó máa get out ọdún mẹ́jọ tó pẹ́ jù wọ́n á kúrò ńbẹ̀ àwa tá a ní ìgbésí ayé tá a ní ilẹ̀ tá a dìbò fáwọn tó wà ńbẹ̀ tá a ní ilẹ̀ ṣó yẹ ká lajú wàhálẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ bí eléyìí ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ṣó yẹ ká lajú wàhálẹ̀ kí ṣẹ̀ríà wọ ilẹ̀ Yorùbá ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ tí mo gbogbo nǹkan tá à ń sọ yìí ẹ bá mi share ètò yìí ẹ bá mi pín fún gbogbo ọmọ kóòtù òjíire bóyá wọn àti ẹ̀dẹ́ jókòó wọn á ronú sí i lẹ́yìn dóònà inú mi àwa tá a jẹ́ ọmọ mùsùlùmí tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ ọmọ Yorùbá èmi mọ̀ dáadáa pé à ń jagun níta ẹni tó àwọn méjì tó bá wà ń jagun nílé àdọ́dọ̀ wọn ká tiẹ̀ fẹ̀rúnú wọn ká tiẹ̀ lọ kí wọn bàbá ẹ̀yin lẹ ń pè ṣẹ̀ríà kí ló dé tẹ́ fi pè ṣẹ̀ríà kí lẹ rí inú ẹ̀ ṣé ilẹ̀ Yorùbá ò tòrò bí eléyìí ni kí lẹ fẹ́ fi kóòtù ṣẹ̀ríà ṣe ó ẹ pé ọba Olúwo ṣó fẹ́ máa gé wa lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá ni ó fẹ́ gé ẹsẹ̀ wa kágbà pé ó ti ta ilẹ̀ tiẹ̀ gbogbo àwọn ọmọ Ìwó sì wọ́n dákẹ́ ó kakún ṣe tiẹ̀ ni àwa Yorùbá ẹnìkan là ń pariwo àwọn tó jẹ́ ọmọ Ìwó gan tó tiẹ̀ ń sọ̀rọ̀ tó ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ gan wàhálà àti bá a ṣe gbé gan wọn ò gbé bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ ríro wọn ò ríro bẹ́ẹ̀ wọn ò mọ̀ pé wọ́n ti bá ọjọ́ àwọn ni wọ́n tà dànù gbogbo àwọn tó jẹ́ ọmọ Ìwó pariwo nǹkan míì àwọn ìròyìn nǹkan gbàrà nọ́mbà kiri wọn ò lè sọ̀rọ̀ kọ́ tiẹ̀ pariwo kò sí wọ́n fi máa yẹn lẹ̀ tó fi bá wa débi tá a dé yìí ni wọ́n fi Olúwo lẹ̀ tó fi bá wa débi tá a dé yìí ni gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe é sì kì í ṣe ilẹ̀ Ìwó nìkan ló mọ̀ òun làwa ìfẹ́ pariwo torí èmi mọ̀ pé ìyìn tó bá bá ojú ó gbọ́dọ̀ bá mú ìyìn tó bá bá ìlú Ìwó máa
bá Àkúrẹ́ ó máa Àkúrẹ́ nígbà tó bá gbé ṣẹ̀ríà dé sí ṣé wọ́n ní tó ti gbé sí Ìwó ṣé wọ́n ní gbé sí Àkúrẹ́ wọ́n ní gbé síbẹ̀ so la ṣe ń pariwo ẹ̀yin èèyàn wa ẹjọ́ ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ ó débi tó yẹ kó dé ẹjọ́ dọ̀dọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n serious tí wọ́n dẹ̀ mọ̀ pé ọjọ́ ọ̀la wọn ṣe pàtàkì sílé ayé tiwọn. ẹ jẹ́ ń gbé ẹgbọ́n sókè o bàbá ẹgbọ́n sókè o. Hello. ẹgbọ́n sókè bàbá ẹ káàbọ̀ sà. Hello. ẹgbọ́n sókè bàbá ẹ káàbọ̀ sà ẹgbọ́n sókè sà ẹgbọ́n sókè mò ń gbọ́ yín sà. ẹ ṣeun dádì mi. ẹ ṣeun. Elédùà wà pẹ̀lú ojú. àṣẹ o. ti kú. Owó yẹn ó ẹ̀ dì í. Tó bá jẹ́ pé Aláàfin àná bá wà ní ayé ni, wọ́n á ti dá a lọ́wọ́ kọ́. Gbọ̀ngbà tẹ́ ojú òpó tí ẹmọ ti kú tójú òpó ti dí. Níbo lòun ti àwọn owó lòun ti lọ́jọba tiẹ̀ lé lórí. Yorùbá yóò sì ta ẹ̀ tó bá fẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ló kò ní dúró ìṣọba ní ìṣèjòyè ní ìṣọmọ ọdún ṣùgbọ́n ní ṣàṣeun bàbá. ẹ ṣé gan mo dúpẹ́ ẹ̀yin ènìyàn mi mo pè yín mo pe gbogbo ọmọ kóòtù òjìire ẹjẹ́ àdọ́dọ̀ ọba Olúwo ṣe rí bá a ṣe ń ṣe tá à ń lọ káàkiri ẹ̀yin èèyàn mi ẹjẹ́ àdé pálàsì ọba Olúwo ẹjẹ́ àdé ibi tí mufti Ìwó wà ilẹ̀ Yorùbá ló wà àlè déwájú ẹ̀ kó sọ pé ó fẹ́ kógun jáde ẹjẹ́ àpè síta wá ṣé o fẹ́ wá máa gé wa lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá ni gbogbo wa láti ti Deborah la fi ṣe àpẹẹrẹ lọ́jọ́ tòní tá a rí ni lẹ́yìn Deborah wọ́n tún ju òkò lu ọkùnrin míì ní Sokoto again tán tó pàdánù ní Sokoto yẹn ibẹ̀ ni dádì mi ti lọ skul bàbá tó bí mi lọ́mọ ó lọ skul bẹ́ẹ̀ tó bá ń lọ báyìí inú àdúrà gidi ni màmá máa wà inú àdúrà gidi ní Sokoto inú àdúrà gidi ni wọ́n máa wà ìgbà tí mo sọ yìí mo sì kéré ṣùgbọ́n mo mọ̀ ń gbà yẹn tó ń kàn lọ Sokoto ní skul lásán inú àdúrà gidi gbogbo ìgbà yẹn wọ́n jó ṣọ́ọ̀ṣì ni tó ń pa àwọn èèyàn tó ń pa kìrìsìtẹ́nì pa everybody ní gbogbo ìgbà ó ọ̀tí burúkú mo dẹ̀ ti mọ̀ pé ayé ìgbà àwọn Usman Dan Fodio yẹn nìyẹn tí àwọn ọmọ wọn táwọn ọmọ wọn tọ́jọ́ kódé ò tí ì kú tán ẹ̀yin ènìyàn mi ẹjá béèrè ẹjá dọ̀dọ̀ ọba Olúwo àwọn méjì yẹn ló ń da ilẹ̀ yòó èmi ò lè ẹ̀yin náà rí nígbà tá a fi Olúwo tá a fi mọ́fìtì wò lẹ̀ tá a là ń jà tá a là ń sọ pé àfẹ́ ṣẹ̀ríà táwọn méjì yẹn dẹ̀ ń pè tó ń pe Emir Kano tó ń pe gbogbo àwọn alágbára tó ń lo àwọn àlùmọ́jìrì tó ń sponsor Boko Haram wọ́n ń pè wọ́n pé kó wá ṣe ìrànlọ́wọ́ fún wọn ní ilẹ̀ Yorùbá kó ṣáà lè make sure pé ṣẹ̀ríà wà kò dẹ̀ sí nǹkan méjì láti divide ilẹ̀ Yorùbá ni láti ayé ilẹ̀ Yorùbá jẹ́ láti kó wa lẹ́rú torí ó ti bọ̀bọ́ yìí ń fi ẹnu ara ẹ̀ ń sọ pé tí Yorùbá nation bá dé ibi tí mùsùlùmí bá pọ̀ sí jù náà ti máa ṣe wọ́n máa dání tó bá dẹ̀ jogun ni wọ́n máa jà á ṣe bẹ́ẹ̀ rí lọ́jọ́ sí tọ́wọ́ pé ò ti ká àwọn ọmọ ogun jọ ṣe bẹ́ẹ̀ rí lọ́jọ́ tó sọ pé ní skul o kó yẹ kó máa ká àwọn ọmọ ogun bó ṣe ń wẹmi bó ṣe ń lùbọn bó ṣe ń yìnbọn gbogbo nǹkan wọ̀nyẹn ni wọ́n máa kó wá sí ilẹ̀ kóòtù òjíire àwọn ọmọ máa wá láti Sokoto wá skul bẹ́ẹ̀ wọ́n máa kó àwọn èèyàn wá láti Sokoto wọ́n ká àwọn èèyàn wá láti Zamfara àwọn kọ́ wá máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ̀kọ́ wo náà fẹ́ máa kọ́ wọn ẹ̀kọ́ ṣẹ̀ríà bó ṣe máa pa Yorùbá bó ṣe máa ṣe wá léṣe bó ṣe máa gba ilẹ̀ wa. láyé Tinubu lélẹ̀ ta ṣe fojú rí gbogbo tá à ń rí tí ọmọ Yorùbá ń la gbogbo ìṣòro yìí kọjá o láyé tí Tinubu ń jọba yòó tó ń joyè tí gbogbo tó tá à ń sọ pé ọmọ wa rèé òun rèé tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ o tí Tinubu bá débẹ̀
ṣe rí àwọn nǹkan tí mo gbọ́ wọ́n ní Yorùbá máa ẹ̀ súfèé àgànyìn bọ́ ṣe sọ́lá kúrẹ́ nìyẹn èyí mi àfọ wàá rè ìpìnmì wàá ẹ̀dẹ̀ kọ́ṣà yìí wàá súfèé àgànyìn lónìí tá a bá ti ṣẹ̀ nìyẹn tí grandma mi bá ti lè sọ pé wàá súfèé àgànyìn lónìí àti máa gbogbo nǹkan tó yẹ ká ṣe láti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ tí ò rán wa gan àti fẹ́ mọ̀mọ́ ṣúwé ṣe yìí ni Jimmy bọ́ ṣe yìí àbọ̀ Jimmy bọ́ sáyé ṣe yìí torí ó ti yé tí Tinubu bá kúrò ńbẹ̀ tó bá bọ́ sọ́wọ́ Fúlàní tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ gba Yorùbá nation tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ pariwo pé àfẹ́ ṣẹ̀ríà Yorùbá ẹ̀ súfèé àgànyìn ẹ lọ ìpìnmì ẹ lọ wu ẹdẹ tó ṣàyẹyẹ ńbẹ̀ torí ìpìnmì wọn lẹ́dẹ̀ eégún ẹdẹ tó dá wà ńbẹ̀ láyé àtijọ́ náà máa ń lo slang yẹn wàá lọ ìpìnmì ya ẹdẹ kọ́ ṣàyẹyẹ ìpìnmì dẹ̀ jìnnà ẹ̀yin ènìyàn mi ayé àtijọ́ dẹ̀rẹ̀ wọn lo mọ́tò ẹsẹ̀ náà fi rìn so kó tó rìn débẹ̀ wàá sọ́fà lójú ọ̀nà ẹ̀yin ènìyàn mi àfi ká fọwọ́sowọ́pọ̀ o ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá àfi kẹ́ ẹ dìde o ẹ bá wa pa Mufti Ìwó lẹ́nu mọ́ ẹ pa ọmọ ogun rẹ̀ ọba Olúwo ẹ pa lẹ́nu mọ́ torí mo fẹ́ lè sọ pé orí àpèrè tó wà yẹn ló kọ̀ abẹ́ Mufti Ìwó ni ọba Olúwo wà ṣùgbọ́n òun náà champion náà ni go ahead ni lọ ṣe agbára ń bẹ gbogbo àwọn ọmọ Ìwó pátá wọn máa rábàbà lábẹ́ ẹ̀jẹ̀ everything ó ti yé yín ṣùgbọ́n nǹkan tó ń ṣe lọ́hùn ó affect ilẹ̀ Yorùbá ìtọ́bọ̀ Olúwo ń ṣe nínú ààfin ẹ̀ ó ń affect gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò yọ ẹyọ kan sílẹ̀ kò yọ èèyàn ẹyọ kan sílẹ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ dìde sẹ́ẹ̀ ọba Ọọ̀ni of Ifẹ̀ ẹ dìde ẹ bá wa pe dìmánà yìí ó ń sọ̀tì yìí lọ́jọ́ sí ẹ̀dẹ̀ sákúrò ń bẹ̀ bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ yín ni bàbá gbogbo wa ó ní òun ò fẹ́ ọba ẹlẹ́bọ láàfin òun bàbá ẹ rán àwọn ẹmẹsẹ̀ lọ́ba ọba jọba lọ ẹ̀yin lẹ nílẹ̀ Yorùbá Síjú Adé àná mo gbọ́ ìtọ̀kọ lẹ́nu bàbá mi kan wọ́n ní Síjú Adé pe ẹni yẹn pé ó sọ pé òun ò ní wá Síjú Adé wá sọ pé nǹkan tó máa mú ẹ wá sọ fún mú ẹ wá pé wọ́n pe ẹni yẹn mo gbọ́ ìtàn yẹn lára àwọn bàbá wa kan ní Ilé Ifẹ̀ ni ló pa ìtàn yẹn fún mi pé ní Síjú Adé tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọba tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ló pe báyọ̀ ọba kan náà ni wọ́n ló pe ọba yẹn pé kó wá rí òun ọba yẹn náà ṣàṣebáṣe ni nígbà náà lọ́hùn ọba yẹn wá sọ pé láíláí kò sí kòun ò lè wá ọba yẹn wá sọ pé in tó máa mú ẹ wá ó máa sọ fún ẹ kò ju ọjọ́ kejì ọba yẹn sáré wá ni tó wá ń bẹ Síjú Adé pé kó dáríjì òun àwọn tó ní Ilé Ifẹ̀ àwọn tí ọba ń sìn wọ́n dìde ọba Ọọ̀ni of Ifẹ̀ ìgbà yẹn ó bá sọ pé lọ bá mi gbé ẹni báyìí wá láwọn tí wọn ò fojú rí ṣùgbọ́n tí ó ń ṣiṣẹ́ agbára nílé Ifẹ̀ ó lọ pe ọba yẹn odidi ọba aládé ó ṣí nídìí ọba yẹn sáré wá èyí tó ṣàṣemáṣe náà lẹ́kọ̀ọ́ wọn ní kinní kan fọ́ nílé ẹ̀ ẹ̀yin èèyàn mi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ agbára yìí ṣì ń bẹ lọ́wọ́ yín ẹ bá wa lò ó wàhálà tí ọba Olúwo ń dá sí ilẹ̀ Yorùbá ó ti pọ̀ jù ṣẹ̀ríà yìí òun àti ọmọ ẹ̀ Mufti Ìwó ló ànáùsì ẹ̀ jáde wọ́n dẹ̀ tún sì ń léfùrú kọ̀kọ́ sí ni báyìí wá ṣe ń gbìyànjú lòun náà tún náà ń gbìyànjú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ olórí aládé gbogbo ẹ dìde àwa ọmọ yín Ilé Ifẹ̀ ní gbogbo wa òun náà ti kúrò ọba ìlú Àkúrẹ́ Ilé Ifẹ̀ ló ti lọ agbádé tiwa náà kúrò ńbẹ̀ ní ibẹ̀ lórí ìrun wa ọba Ọọ̀ni of Ifẹ̀ tí ilẹ̀ Yorùbá bá bàjẹ́ Olódùmarè ò ní jẹ́ kójú ó tì yín Ilẹ̀ Ifẹ̀ ò ní jẹ́ ojú ó tì yín ẹ̀ ní ṣàṣetì ọba Ọọ̀ni of Ifẹ̀ ọ̀jájá ẹ dìde ẹ jọ̀ọ́ ẹ bá wa pa àwọn ará abí lẹ́nu mọ́ torí tó bá ṣẹlẹ̀ ìkòkògò ò ní Ilé Ifẹ̀ tẹ́ wà yẹn náà wàhálà máa ṣẹlẹ̀ ńbẹ̀ torí àwọn èjò yé wọ pé àti Ilé Ifẹ̀ o àwọn mùsùlùmí ló pọ̀ bẹ́ẹ̀ ẹ dákun ẹ tètè ń sìn nígbà tí gbogbo ẹ̀ sì ń ṣe yìí ẹ̀kọ́ a ò fẹ́ ṣẹ̀ríà gépa gẹ́sẹ̀ wọ́n pa Deborah wọ́n tún jo di eérú wọ́n sun di eérú àwọn tí wọ́n arrest wọ́n tún protest jáde wọ́n gbé protest jáde wọ́n tún sọ pé kó fi wọ́n lẹ̀
ìyẹn tó jáde Fúlàní yẹn tó jáde oníbọ̀ ṣe pa wọ́n yẹn ló ṣe dáa. Ẹni bá tún bú Ọlọ́run wọn máa pa ni. Ẹ mọye Kristẹni tó tún máa pa ní ilẹ̀ Yorùbá. Ẹ mọye Kristẹni tó máa pa ní ilẹ̀ Yorùbá. Ẹ mọye ṣọ́ọ̀ṣì tó tún máa jó nílẹ̀ Yorùbá. Ẹ mọye ilé òrìṣà tó máa sun nílẹ̀ Yorùbá. Nítorí pé àwọn aráabí wọn ò fẹ́ máa dúró síbi tí ẹlẹ́bọ bá wà, wọn ò fẹ́ dúró síbi tí Kristẹni wà. Níbi tó kórìíra Kristẹni dé, wọ́n ní tí Kristẹni bá jẹun mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ, mùsùlùmí ò dẹ̀ gbọ́dọ̀ fẹ́ Kristẹni. Níbi tí wọ́n gbé tó hate everybody sí. Ọba Ọọ̀ni of Ifẹ̀, ẹ má fààyè gbà yìí lọ́dọ̀ àwa ọmọ Kóòtù Òjíire. Àwọn ìyá wa ń bẹ lókè òkun, bàbá wa ń bẹ lókè òkun, wọn ò lè wálé. Ẹ̀rù ń bà wọ́n. Wọ́n sá fún Boko Haram, wọ́n sá fún ogun jínigbé, wọ́n sá fún kidnapper. Wọ́n tún ṣẹ̀ríà ó tún máa wọlé Yorùbá, wọ́n tún máa sá fún ṣẹ̀ríà. Láwa ọmọ aládé yìí nìkan. Ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá ẹ dìde. Ẹ̀yin ìjòyè ẹ dìde. Ẹ má jò ṣe àwa Yorùbá nation yìí nìkan là ń pariwo, ìdẹ̀rùn làwa ń pariwo fún. Inú mi náà dùn sí pé ẹ ti máa rí ìyàtọ̀ ní tá à ń lé, ní tá a ṣe ń pariwo, ìdí tá a fi ń pariwo, ìdí tó lóye ọmọ Adéyẹmọ fi dìde lóògùn ọ̀fẹ́ o tó fi dìde. Inú mi dùn pé ẹ̀yin náà ti rí, ẹ ti rí inú ẹ̀ báyìí. Ẹ̀yin náà ti rí inú ẹ̀ báyìí. Ṣé bá a ṣe fẹ́ máa lólé ayé wa rèé? A dẹ̀ ṣe ń bímọ o. Àwọn èèyàn wa ń ṣe wedding o. Ṣé bá a ṣe fẹ́ máa bà lọ rèé? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o. Mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín o. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ Kóòtù Òjíire, ẹ bá mi share ètò yìí. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n yarí wípé kò sí tó jọ. Ṣùgbọ́n ọba Sókótó ló ṣì ń bá wa fà báyìí o. Ló ní kò sí tó jọ o pé òfin Nàìjíríà ò fàyè gbà. Pé òfin Nàìjíríà ibikíbi ni ibikíbi ni wọ́n ti lè ṣẹ̀sìn. Ibikíbi náà dẹ̀ lè gbé ṣẹ̀ríà lọ. Ṣẹ̀ríà nǹkan burúkú ni o tí wọ́n fẹ́ gbélé wa lórí. Ẹ̀yin ọmọ aládé ẹ jẹ́ akọ o. Ẹ̀yin àgbààgbà nínú Kristẹni, bàbá wa Pastor Adébóyè, ẹ bá wa sọ̀rọ̀ ń pa ẹ o. Ẹ mọye nǹkan tí wọ́n fojú rìdíìmù tí wọ́n jó ní Sókótó òkèrè o. Bàbá wa Kúmúyì ẹ dìde o. Bàbá wa kí lórúkọ wọn, gbogbo pásítọ̀ tẹ bá mọ̀, ẹ̀yin èèyàn mi ẹ máa tẹ̀ sójú fọ́nrán yìí. Ẹ bá wa máa pè wọ́n kí wọ́n dìde. Àwọn pásítọ̀ tẹ bá mọ̀ ẹ tẹ̀ wọ́n sójú fọ́nrán yìí. Káwọn náà bá rí kán lè mọ̀ pé wọ́n dárúkọ mi o. Gbogbo pásítọ̀ tẹ bá mọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi máa fi sí comment section. Ẹ bá mi máa pè wọ́n, ẹ bá mi kọ síbẹ̀ pé dádì báyìí, dádì Jíò ẹ jọ̀ọ́ ẹ dìde. Dádì Akérèlé ẹ jọ̀ọ́ ẹ dìde. Bẹ́ẹ̀ mo ṣe fẹ́ kẹ́ máa bá mi tẹ̀ sójú fọ́nrán nìyẹn. Mọ́mì mi Modúpẹ́ Ọlábélò, ẹ bá mi dárúkọ àwọn pásítọ̀ tẹ bá mọ̀ ẹ bá mi sọ fún wọn pé kán dìde, kán má fi àyè gba ṣàríà. Torí ẹ̀mí tó máa ogun náà fẹ́ dálẹ̀. Ogun náà fẹ́ dálẹ̀. Wọ́n dẹ̀ fẹ́ pa àwọn èèyàn wa ni. Wọ́n fẹ́ dín wa kù. Wọ́n pa àwọn èèyàn nínú igbó, wọ́n ṣoríṣiríṣi. Láìpẹ́ yìí ń sìn wọ́n tún ní Ondo state mẹ́yẹn, àwọn agbébọn tún ya bo ibì kan, wọ́n pààyàn bíi 5 síbẹ̀. L'Ondo state láìpẹ́ yìí ni ó dàbí àná àbí ìjẹta náà nìyẹn tún ṣẹlẹ̀. Àwọn agbébọn wọ ọbẹ̀ wọ́n dẹ̀ pa àwọn èèyàn ńbẹ̀. Wọ́n ti yí wa ká already. Wọ́n wá kúkú fẹ́ wọnú wa tán kan kú finish. Káwa Yorùbá wá káwọ́ sókè pé ó ti da ẹ máa ṣe tó ẹ tẹ́ ẹ fẹ́ lọ. Àwọn baba ńlá baba wo fàyè gbà o. Ẹ má jà fàyè gbà nígbà tiwa. Ẹ jọ gbogbo àwọn pásítọ̀ tẹ bá mọ̀ ẹ bá wa máa pe orúkọ wọn kán dìde fún rescue wa. Kán dìde fún rescue àwọn ọmọ wa. Pastor Adébóyè sọ ó ní nínú ọdún 2025 yìí pé ó máa lágbára gan. Pé ó máa ní agbára gan pé ogun ńlá máa ṣẹlẹ̀. Ogun tó tóbi máa ṣẹlẹ̀. Pé ká gbàdúrà kí third world war má ṣẹlẹ̀. Pé nílẹ̀ Yorùbá náà ká gbàdúrà. Pastor Adébóyè sọ. Ó sọ mi mọ̀ bóyá fídíò yẹn ẹ jẹ́ wò bá mo lè replay. Pastor Adébóyè sọ pé ní ọdún 2025 yìí o pé ká gbàdúrà gan. Wọ́n bá o jẹ́ wò bá mo lè play ẹ̀kẹ́ ẹ gbọ́. Pastor Adébóyè sọ o. Ó ní ogun. Ẹ gbọ́ ẹ jẹ́ wò bá o máa play.
gbogbo pásítọ̀ tẹ bá mọ ẹjọ́ ẹ bá mi máa tẹ̀ wọ́n sójú ibẹ̀ yẹn kẹ́ ẹ ní kán dìde. ẹ bá mi gbọ́ nǹkan tí pásítọ̀ Adébóyè sọ. And we are to pray against new wars. That new wars will not start. That the old wars will not get out of control. So that we don't have another world war. And that's serious prayer because if there should be a world war, it will affect you wherever you are. And then, of course, there are some predictions that are for Redeemed Christian Church of God alone. ẹ̀yin èèyàn mi bàbá yìí sọ̀rọ̀ pé ní ilẹ̀ Nàìjíríà o torí program yẹn gùn ní ilẹ̀ Nàìjíríà o pé ẹ̀pọ̀ máa lágbára gan ju ti tẹ́lẹ̀ lọ. ẹ gbọ́ síwájú kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá sọ sẹ́ ẹ gbọ́ síwájú sí. Your pastors will tell you that at the appropriate time. All I'm believing God for you. ó dà pé ó ti. Alone. And your pastors will tell you that at the appropriate time. ẹ̀yin èèyàn mi mo máa try láti gé bẹ̀ yẹn. ẹ̀yin èèyàn mi bàbá yìí sọ pé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní 2025 yìí ní 2025 yìí pé ó máa ní agbára ju ti tẹ́lẹ̀ lọ pé ká gbàdúrà pé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní 2025 nílẹ̀ Yorùbá ní Nàìjíríà bó máa lágbára pé eléyìí tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ pé bébì ló máa jẹ́. so wọ́n ti rí Pastor Adébóyè ti rí ó ti sọ odù Ifá kan náà jáde sẹ́yìn díẹ̀ tó sọ pé ìgbà ayé Tinubu yìí pé máa lágbára gan o pé máa ṣe báyìí o ẹgbẹ́ odù Ifá yẹn gbogbo nǹkan tí odù Ifá yẹn sọ ó ti ń ṣẹlẹ̀ báyìí. Pastor Adébóyè tuntun sọ báyìí pé ọdún yìí ó pa 100 fasting àti gbàdúrà pé gbogbo ìṣẹ̀lẹ̀ aburú tó ti ń ṣẹlẹ̀ ní 2024 pé bébì ló máa jẹ́ fún eléyìí tó máa ṣẹlẹ̀ 2025 pé wọ́n nídìí láti lọ fún fasting and prayer fún 100 days. ẹ̀yin ènìyàn mi ẹ̀yin ọmọ kóòtù òjire ṣùgbọ́n àwa náà lè kọ́ ọ pẹ̀lú àdúrà tiwa pé nínú ọdún ìṣẹ́ ọdún rẹ̀ ló máa jẹ́ fún ilẹ̀ Yorùbá. a nílò láti make sure wípé adọ́dọ̀ àwọn gáìsì tó ń da ilẹ̀ Yorùbá rú yìí láti jẹ́ kó mọ̀ pé kán dáwọ́ wọn dúró torí ibi tá a ti lè tètè ṣẹ́gun yẹn nìyẹn. tá a dédé gbé protest lọlé Olúwo àtàrà Àkúrẹ́ àtàrà Oǹdó àtàrà Ìbàdàn àtàrà Ọ̀yọ́ tí gbogbo wa gádàjọ tá a fún ààfin ẹ̀ tá a sọ fún pé kó dákẹ́ kó jáwọ́ láti máa da ilẹ̀ Yorùbá láàmú tá a kúrò ńbẹ̀ tá a lọ sí ilé mọ́fìtì tá a lọ sí ilé mọ́fìtì ṣẹ́ẹ̀rù ò ní bá ní ṣé kò ní mọ̀ pé Yorùbá dìde ṣùgbọ́n à ń jà lórí social media a fi wọ́n lẹ̀ à ń ṣe protest dòna ó dáa ká defend ìlú wa káàkiri ṣùgbọ́n ẹ̀yin alágbèékalẹ̀ ẹ̀yin bàbá wa ẹ bá gbé ètò yìí kalẹ̀ a gbọ́dọ̀ visit Olúwo a gbọ́dọ̀ visit Olúwo gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ lọ lé Olúwo kíkọ́ ṣe pé àtijọ́ ta ti fòkò ọ̀ràn ránṣẹ́ mo fẹ́ lè sọ pé èmi lẹ́ni mo fẹ́ lè sọ pé tí ìbá jẹ́ ní àkọ́kọ́ tó ń gbé gbogbo show gbé everything máa jẹ́ kejì láti fi hàn pé ọba Olúwo nǹkan kan ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀ wá sí ilẹ̀ Yorùbá tó dẹ̀ fẹ́ máa da àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú. ẹ já dìde
ẹ já lọ visit àwọn ará bí, ẹ já lọ sọ fún wọn pé kán jáwọ́, torí àwọn méjì yẹn ló ń gbá champion, tó ń gbá wájú yẹn, tó ń gbá front. Ẹ̀yin èèyàn mẹ́jọ ẹ má ti gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wo fídíò yìí tẹ́ tún máa wò gbogbo àwọn pastor tẹ́ bá ti mọ̀, ẹ máa bá mi dárúkọ wọn, kẹ́ ẹ máa sọ fún wọn pé kán dìde. Gbogbo ẹ̀yin tẹ́ tún máa padà wo fídíò yìí, ẹ jọ gbogbo pastor tẹ́ ẹ bá mọ̀, ẹ bá wa máa tẹ̀ sójú screen yìí, ẹ máa sọ fún wọn pé kán dìde. Wọ́n jó ṣọ́ọ̀ṣì ní Sókótó, wọ́n pa àwọn èèyàn ní Sókótó, wọ́n tún gbé bọ̀ wá ká wa mọ́lé. Àìmọye ọmọ Yorùbá ń gbà yẹn táwọn ọmọ wọn school lọ́hùn tó ń fojú sunkún ọmọ wọn, táwọn ará bí ń padà. Òun náà tó wá gbé ká máa mọ́lé yìí o. Gbogbo ọmọ Yorùbá, gbogbo pásítọ̀ tẹ́ bá mọ̀, ẹ máa tẹ̀ sójú fọ́nrán kán lè mọ̀ pé nígbà yẹn lọ́hùn àwa náà pè wọ́n, a pè wọ́n. Ẹ bá wa máa tẹ̀ sójú, gbogbo wọn náà ló ń wo fídíò wa. Àìmọye ọmọ Redeem tó wà lórí fóònù mi lórí channel yìí, àìmọye ọmọ Deeper Life. So kò sí, ẹ jọ̀ọ́ ẹ bá mi máa tẹ̀ síbẹ̀. Gbogbo pásítọ̀ tẹ́ bá mọ̀, ẹ máa tẹ̀, ẹ dìde. Àfẹ́ ogun ní ilẹ̀ Yorùbá, kọ́ dáwọ́ ogun Olúwo, ogun Mufti wo, ogun Ṣẹ̀ríà àwọn tó fẹ́ gbé káwa mọ́lé kán dá dúró. A ò fẹ́ ilẹ̀ Yorùbá èyí tá a ṣe ń rán àti ìparí ẹ̀. Àwọn àgbẹ̀ wa bí bá ṣe ń sọ̀rọ̀ wọn ò tí ì lè lọ oko. Ṣebí ẹ ṣe gbọ́ àwọn fídíò méjì kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtọ́ ní Fúlàní dà wọ́n láàmú. Ẹ̀yin èèyàn mi, mo ní ṣebí ẹ gbọ́ fídíò yẹn tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni kò tí ì pẹ́ o, tí wọ́n lélẹ̀ tó ṣe ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá tá a ti parí o. Táwọn èèyàn wa tó ń pariwo pé wọn ò lè lọ oko, wọn ò lè lọ odò. Ilé tó ń ṣẹlẹ̀ sí wa àti ìjànjú ẹ o. Gbogbo wa la rí fídíò yìí àbí? Gbogbo wa la ti rí fídíò yìí. Ìlú Ògúnmákin la wà yìí ní ọjà Ìbàdàn, níbi tí wọ́n ti wá ké sí wa pé kájọ lọ́wọ́ ogun Fúlàní tí wọ́n ń da àwọn láàmú nínú ìlú yìí. Wọ́n ní báwọn bá ti dá oko tán, kò sí boko náà ṣe rí ó tó bí ẹ bá ti kó màálù wọbẹ̀, wọ́n jẹ tán ni. Báwọn bá lọ bó lórí wọn pé ẹ dákun, wọ́n máa jẹ́ kíní wà, wọ́n ní káwọn wá gbowó nígbà táwọn bá dọ́dọ̀ wọn, owó tí wọ́n fáwọn bíi kí màálù jẹ nǹkan bíi 500,000 kí wọ́n máa fáwọn bíi 20,000. Ìdí rèé tí wọ́n fi wá pè wá pé káwá bá wọn jẹ́ kíjọba ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀. Àwọn tí wọ́n jẹ́ ọmọ onílùú, àwọn tí wọ́n jẹ nǹkan wọn, àwọn la wà pẹ̀lú wa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn la rí kalẹ̀ ni wọ́n dúró yìí. Àwọn la wà pẹ̀lú wọn yìí o, kálukú wọn náà ni ó sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi, gbogbo wa la ti wo fídíò yẹn. Èyí tí wọ́n sì dá kalẹ̀ sí wa lọ́rùn nílẹ̀ Yorùbá ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ o. Nínú eléyìí tó tiẹ̀ wá dùn mí jù tí mi ò expect láyé mi pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu lè wà lórí àpèrè káyé àwọn ọmọ Yorùbá dẹ̀ rí báyìí, kí ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ sọ pé kí ilẹ̀ Yorùbá dẹ̀ rí báyìí. Eléyìí tó dùn mí jù nìyẹn, tó dùn mí jù. Ó lo national anthem Yorùbá nation, ó lo gbogbo ẹ̀, ó fi Yorùbá nation threaten Buhari, ó fi Yorùbá nation threaten everybody, ó fi threaten wọn ní north pé tí wọ́n bá gbé fóun ilé ti tó lọ nìyẹn. Ó threaten, ó ṣe everything. Ó lo opportunity wa, ó wá débẹ̀ tán. Bàbá yìí kò wo ilẹ̀ Yorùbá mọ́, because bí mo ṣe máa lò nìyẹn, gbogbo nǹkan tí ó le tó òkè ló ń wò, àárín ó wá dàgbà tó pé àárín olówó ni bàbá kan tí ń lò, kò wo tálíkà, kò wo nǹkan tó ń ṣẹlẹ̀, kò wo ǹjẹ́ àwọn ọmọ Yorùbá jẹun, ǹjẹ́ owó wà, kò tiẹ̀ sí, kò wo. Ó dùn mí gan, ṣùgbọ́n aṣáṣe ń gbọ́ pé ó ṣì ń ṣiṣẹ́ wẹ́ Olódùmarè á bá wa fún ṣe. Ọlọ́run